nígbà tí wọ́n ń pé àbá Solaty kọ́ mọ́sálásí sí Èkó sí kínní mo ní wọ́n kọ́ sí Ghana àwọn bàbá ti wá kírun mbẹ̀ wàláhì láàdì àbá Solaty a sì máa wá s'Ògbómọ̀ṣọ́ ilé kejì wọn máa dé sí ní 1943 ọba Ògbómọ̀ṣọ́ tó bí ọba tó kú mbẹ̀ lánàá òun lọ́ba àkọ́kọ́ tí àbá Solaty fún láwàní tí ń wí láwàní wàláhì láàdì NDO yẹn ní page 103 ìtàn yẹn authenticate yẹ nígbà tá a fà wá gbé láwàní dé látàbẹ́kúta àfàwà ní táàfà mi sọ pé ń ṣe kárí àwọn olóyè gbogbo ẹ̀yin olóyè ọ̀yá àrẹ́mọlé òun ìránṣẹ́ ọba máa lọ lé wọn kó sì máa fọ́n láwàní ọ̀kan náà àwọn olóyè ọ̀hà lóhun ọ̀fẹ́ láwàní kò bá gbà ọjọ́ tí wọ́n wàá ṣèpàdé ìlú pé ń gbọ́ lọ́wọ́ mọ olóyè òjò rọ̀ tí a bá yìí ti wé láwàní ìyọ̀n ní dọ̀bálẹ̀ mọ́ yọkàn kí ọba báyìí ni Jagúndé ó kí ọba ọba kí Bàrádé ó kí ọba kí ngbà wọn ti wé láwàní èyí tí ọ̀wá wé láwàní ọba wa kó nú ààfin òjò sì rọ̀ láàárọ̀ ọjọ́ òun ọba wa dó síbi tí ẹrẹ̀fọ́ wà ẹ̀mọ́lé ọba ọjọ́ òun kò sí wọn ò sì bí dáa kọ́mọ́ kí ọba ń pè Ọlọ́run bọ́rí àti wà torí rẹ̀ ta ló ní gbogbo ẹ̀ ọba wa dó síbi tẹ́rẹ̀fọ́ wà olóyè tí ọgbà láwàní àbá Solaty kọ̀ wá mọ bí ó ti ọkàn dọ̀bálẹ̀ nu ẹrẹ̀fọ́ ni ọba ní sórí pọ̀ dọ̀tí báyìí ìrọ̀lẹ́jọ́ lòun náà gba láwàní. Allah. ẹlẹ́ẹ̀kejì nítàn tó fẹsẹ̀ múlẹ̀ ọba yẹn wá síìkì wọn aránṣẹ́ sáfà lábẹ́kúta wọn wà wọn wá fi tí àkàn ránṣẹ́ pé ẹ̀hàn amẹ́mọ́jọ́ sọnù wọn wá hàn tí àyẹ small pox chicken pox ìgbóná wọn pè ọba mú ó fi para àlùbọ́sà ayù àti funfun ní ọba sàgbádùn ṣé ẹ mọ̀ pé nǹkan yìí lọ tán lẹ́ẹ̀kan náà kọ̀pẹ́ ni àìsàn yẹn tún dé padà ẹni wọ́n fún tíà kò mọ bí ojú tí a sì mọ bọ́ba sí bọ́ọ̀lì kìí àmọ́ nù. àbá Solaty pọ̀ púpọ̀ tí a bá rí kìí ṣe ìròyìn kápẹ́ ajá bùyàn jẹ kìí ṣe ìròyìn gangan ni èèyàn bu ajá jẹ tí a bá ń rí báyìí nílé Solaty kìí ṣe èèmọ̀ wàláhì láàzìm torí pé Olúwa ní gbogbo bí ẹ ti ṣe yẹ alhaqna bihi zurriyatahum anabi sallam ó ní anadawatu jaddi Ibrahim wa ma kuntu bid'an minar rusul ìran ni ajá fi dẹ ó sì ní bí ẹran níṣọ ewúrẹ́ kọ́yà sísọ àgùntàn èyí tí ń wàá fi kólẹ̀ yẹnyẹn ní ilẹ̀ tònítọ́mọ́ lágbàáyé ní kaukab tawa yìí láwọn ilé ayé tí ń gba agbára lára oòrùn ilé ayé táwọn èèyàn lè gbénú ẹ̀ ní hàtì tawa yìí táwọn sí ard ilé ayé wa yìí ní ilẹ̀ tònítọ́mọ́ àìlà kan bẹ ní gbogbo àgbáyé kò sí àìlatun min al-alam agna minhum tharwatan wa malan ìran kan ò ní ọlá tó wọn àti owó lónìí ó lè yí padà lọ́la torí pé ìran yẹn náà ní gbogbo 50s they were destitute innahum fuqara Ahmadu Bello Sardauna bọ́jẹ́ẹ̀tì northern region yóò ṣírò owó mọ̀lẹ́bí yẹn mọ́ yóò kó láti Kaduna lọ bá wọn níbẹ̀ àmọ́ ńgbà tí Ọlọ́run gbàdúrà wọn ńgbà ọjẹ́ pé pilẹ̀ ni àìlà ẹ lónìí tí wọ́n bá bí ọmọ ń bẹ̀ láàárọ̀ yìí ó ti di bílíọ̀nù ní dọ́là tí Nàìjíríà bá farabalẹ̀ tí ò sí bandits tí ò sí kan gbogbo epo táwọn wà 3.5 million barrel per day mọ̀lẹ́bí yẹn nìkan ṣoṣo ń wá 19 million lójoojúmọ́ ibi tí ọlá yẹn pọ̀ dé òun náà ni àìlà al-Malik Abdulaziz as-Saud bí ọlá yẹn ti wá pọ̀ tó wàláhì kò tó ọlá tọ́lọ̀ ń dálé Solaty. Alhamdulillah. àwa bí Ọlọ́run a fi ọlá ọ̀kan ṣoṣo rẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún bàbá wa ọ̀tẹ́ nínú ilé àwọn tí wọ́n ṣe Qodiriyah ilmu economics wọ́n pè law kan ní law of diminishing return. It is applicable to everything, even to human being. Kò sẹ́ni tí ó lè diminish. Ọmọ èèyàn máa diminish lálàáfíà. Ọmọ èèyàn lè diminish ní ọrọ̀. Ọmọ èèyàn lè diminish kọ́dà ní làákàyè. Èmi ti rí odidi professor kí lọ́lọ́run lè ṣe kí ló ń fọlọ́run pè. Odidi professor of emeritus. Ní ojú rẹ̀ bá ń ṣe fì. Wọ́n diagnose ẹ̀ wọ́n ló ní brain tumor. Wọ́n gbé lọ hospital wọ́n ní 50-50 ni o. Tá a bá yọ túmọ̀ yìí yóò affect sex organs kan ó lè jẹ́ smelling sense, hearing sense
àbí kó bá memory ẹ sọ fún èèyàn tí ń ṣe fáàrí gbogbo ń tá a jẹ́ èèyàn sí nǹkan kékeré báyìí nínú làákàyè wa àfààní ẹ ṣe ńgbà wọn yọ túmọ̀ tí ń bẹ lórí rẹ̀ kò àfẹ́ ti tójú kò àfẹ́ ti tètí memory lọ́ àfẹ́ ti professor yajú láàárọ̀ ọjọ́ kejì kọ̀mọ abc dédí wọ́n ní 1 ó ní 10 wọ́n ní 2 kọ̀mọ́mọ́ that is law of diminishing return that is applicable to him kọ́ọ̀fù ni tó bá lòkè yóò padà wálẹ̀ mo wá bí ọlọ́run ọba àlékiọlá khususan umuman aila as-sufiyya ailatu sharifa ahilatum mumtayizatun bi ibadatillah dr emmanuel arabawa mi orílẹ̀ tí mi rí lọ́kàn ailatu Solatiyya ọlọ́run má jẹ́ kí law of diminishing return kó wà applicable sí mọ̀lẹ́bí láíláí. Àmín. Ibadatan ní ti sísin lọ́hùn jahan ní ti yìí ní gbogbo ọ̀nà kọ́dà wa tí a ṣe sàláàtì a máa fi ibi tẹ́ ẹ̀ bá sí ní o ogun ni àwọn èsè jagunjagun ogun gangan a máa tá a bá rí pé ẹ̀ sílẹ̀ a wà á kira wa pé ṣé o kọ́ sí Qodiriyah Solaty ó sì wọlé bẹ́ẹ̀ náà àbí ọlọ́run ọba àlékiọlá nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ gbogbo tí ń jẹ́ ìran Solaty mọ́jàbúrọ̀ balẹ̀ náà aláyàdár láyàdúkúlùkì húsnù wàláyàtì bisahibiki zaman fanimad daru Solaty تهوى كل ضيف إذا ما هم بضيف البقاء. حياكم الله. أبي الله وبارك يلا ما فبروك لنا. آمين. اللهم صل على سيدنا محمد. آمين. صلاة المصلين عليه. وارحم محمدا وآل محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على